fún ẹ pé mo ṣe máa ń lò ẹ̀yẹn ó máa ń tàn mí on ṣo máa believe. ìwọ̀n lẹ́yìn bí Olódùmarè ọ̀nà tó wá fi ẹ́ sí ẹ̀yìn jọ̀bí ọ̀pọ̀ ẹyẹ ló pọ̀ nígbò ọ̀nà tó fi ọ̀fíì ṣolórí ọ̀nà. olójókòó tó lóun lọ sọ́dọ̀ mọ́ mi tẹ̀wọ́n tún dágbére fún mi kó ń bọ̀ lọ́dọ̀ ìgbà yẹn náà àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀. o lè jáde kúrò ní ààyè fún náà. kì í jáde. there's no problem. Get out. Bàbá get out jọ. So o normal ni. Wọ́n bẹ ṣọmọ lọ́mọ. O fẹ́ fẹ́ yàwó. Yẹ tí wọ́n bá lè lọ bá bí àwọn ọmọ ẹgbẹ́ náà. Tí mo bá sọ. Tani mọ́mí ẹ̀? Tani mọ́mí ẹ̀ dá mi lóhùn? Ó tẹ̀ lọ́nà bẹ̀ sọ. Ṣé o ti kókó onílé ọmọ mi? Kí ni mo ṣe tí mo fi jí sẹ́ẹ̀mù tó tẹ̀lé? Màá ṣe wọ́ọ̀sì mi fún ẹ. Dábìá mo fẹ́ mọ̀ kí ni. Hey! Ah! Yeah! Hey!